Victor Fagelo. O tó ọmọ ọdún mélòó? 36 years. Ibo ló ń gbé? Our life. Ibo ló ti pàdé Funmilayọ? Ogoluwa. Nígbà ọdún wo? 2023. Ẹjọ́ ń ṣe ìbádọ́rẹ̀pọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Kí ló wá sún ẹ dé nǹkan tí o fi ṣe tó fi pa? Ìgbà tí wọ́n ní kí n gbé wá kí mo make consultation tán yẹ̀ wò. Ibo ló ti make consultation? Àwé ló ọkọ̀ wò lórí fóònù lẹ́ẹ̀mejì ló wò. Ó wò lálàkọ̀kọ́ abẹ́rẹ́ ifá. Ó tún ó ní nǹkan tó lè ṣẹlẹ̀ pé kí n gbé wá. Pé lórí kíni? Bẹ́ẹ̀ni, ó ní tí n bá gbé wá, ó láwọn máa mọ̀ báwọn máa pa pé àwọn máa jẹ́ kí n rí gbogbo nǹkan mi tí mo ti lose lọ́wọ́ náà ló ṣàlàyé ẹ̀. Kí ló ń parọ́ fún oṣù tí lọ́dọ̀ wa fáà tí wọ́n sọ pé ó ń kádàrá rẹ̀ sọ ti kọjá kọjú sẹ́yìn tó bá gbogbo bá ṣe jẹ́ mo sọ fún yín ní ìlọ́dọ̀. Ṣé bàbẹ́rẹ́ fá ló sọ fún ẹ pé òun ló ń lo ògùn ẹ̀? Bẹ́ẹ̀ ó ní dandan kí n gbé wá. Ipò ń lo ògùn ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ wá fi ṣe? Ó ní kí n má ti gbé wá, ó láwọn máa dáfá fún pípa àwọn máa pa kí n má ti gbé wá. Wọ́n sọ fún ìwọ náà dẹ̀ lọ bá ìwọ náà dẹ̀ lọ pè wá. Ìgbà tí mo bẹ́ oníṣẹ́ mo lọ́wọ́. Ẹ ṣeun, thank you very much.